Alólóńgì ní ti gàjà o, lẹ́gúnlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, máa yí kó tiẹ̀. Ẹ kú kalẹ̀ gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa káàkiri àgbáláyé, ẹ ṣeun, ẹ kú ọjọ́ mẹ́ta lórí ìkànnì Ojútólé, lójú amóhùnmáwòrán Ojútólé. Ẹ pẹ̀lẹ́, orúkọ mi ò yí padà o, Adéyanjú ọmọ Shittu, ọmọ wọn lóde Ọ̀yọ́. Ẹ mú kálẹ̀ owó, ẹ mú kálẹ̀ ọmọ, ẹ mú kálẹ̀ àlàáfíà, ẹ mú kálẹ̀ mẹ́gúngún. Lórí ètò Akomolede ńlá wa, tá a ti ń kọ́ra wa ní èdè, tá a ti ń kọ́ra wa ní àṣà. A ti sọ pé èdè la máa kọ́ra wa, àṣà la máa kọ́ra wa. Ní ìjẹjọ́ a kọ́ra wa nípa òǹkà. Kí ni òǹkà tá a kà ní ìjẹjọ́? A bẹ̀rẹ̀ láti 11 títí dé 20. Àbí ẹ gbọ́ mi? A bẹ̀rẹ̀ láti 11 títí dé 20. A ti sọ fún yín pé a máa ń wọnú ara wọn ni, a máa ń fi ṣe àlà bíbọ̀ fíbọ̀. So lónìí a wá sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe. Kí la fẹ́ sọ̀rọ̀ nípa? A fẹ́ sọ̀rọ̀ nípa àpótí. Kí ni wọ́n ń pè ní àpótí tí wọ́n fi ń jókòó? Àpótí ẹ̀gbọ́n àwọn onífìrìfìtì wọn ò mọ̀ nípa, wọn ò lè pe àpótí. Even àwọn tó jẹ́ àwọn èèyàn wa nílùú ọba wa lọ́hùn, wọn ò mọ̀ tí ń jẹ́ àpótí. Ó sì jẹ́ wípé ọmọ Yorùbá àtàtà ni wọ́n. Kí ni wọ́n ń pè ní àpótí? Àpótí ni wọ́n ń pè kí a fi ń jókòó. Bí irú, kìí ṣe irú bí síà kìíní tí mo jókòó sí yìí o. Wọ́n ń pè ní àpótí. Kí ni wọ́n fi ń ṣe àpótí láyé ìjọ́un? Fi irú rẹ̀ ń fi hàn yín. Àwọn kan máa ń pe àpótí ní òtítà. Àwa Yorùbá la máa ń pè, àwọn kan nílẹ̀ Yorùbá máa ń pè ní òtítà. Àwọn kan tó máa ń pè nílẹ̀ Yorùbá ní àpótí. Àpótí. Kí wá ni wọ́n máa fi ń ṣe àpótí nígbà wáṣẹ̀? Kí ni ìpàkọ́ yìí ni wọ́n fi máa ń ṣe àpótí? Tó bá yọ pé mẹ́rin ní jẹun láyé yín, wọ́n kàn báyìí, wọ́n gbé kan síbí, wọ́n gbé kan síbí, yóò wá jẹ́ onígun mẹ́rin, wọ́n wá kàn ní wọ́n fi ń jẹ́ àpótí. Lẹ́lòmíì fi ń pè nílùú mi nílẹ̀ Yorùbá náà ní òtítà. Àkó ni wọ́n fi ń ṣe lé, wọ́n kàn. Ìgbà náà kò tí ì sèso, igi rẹ̀ yìí náà ni wọ́n yọ tí wọ́n gbẹ́ sómsómsómsóm ni wọ́n fi kàn. Nígbà táyé wa tó wá ń da ayé ọ̀làjú, àwọn tí wọ́n bá kan àpótí ní ìsìn, wọ́n wá ń kan onípákó. Nígbà tí wọ́n ń kan onípákó tó di pé àpótí tá a fi jókòó. Àwọn Yorùbá tí wọ́n máa ń tún sọ wípé ilé làpótí jókòó dèjì. Ilé ni àpótí jókòó dèjì. Kí ni túmọ̀ pé ilé ni àpótí jókòó dèjì? Ni wípé àpótí tẹ́ ẹ bá ti gbé lẹ́ńlé, tẹ́ ẹ bá jáde lọ, ibi tẹ́ ẹ ti lọ yẹn yóò wà bá ẹ wà jókòó ńbẹ̀ ni. Ilé ni àpótí jókòó dèjì. Ilé ni wọ́n máa gbà àpótí sí. Àbí Yorùbá mi ò yé yín? So bó ṣe rí nìyẹn. Àpótí yìí tí wọ́n bá wá nígbà tí ayédáyé ọ̀làjú, ẹ rí i pé ṣíà, à ń pè lè ní ṣíà. Rí ìwé tí mo fi jókòó yìí, ṣíà ni wọ́n pè. Àmọ́ òun yàtọ̀ fún àpótí. Àpótí yẹn ni mo ti ṣàlàyé fún yín bí wọ́n ṣe ń ṣe. A fi pákó kan, a fi tí mo fi hàn yín, a fi kan. So ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa, ẹ má jẹ́ ká gbàgbé ìṣe wa. Mo ti fẹ́ máa lọ náà nínú èmi Ramoni
àmì Adéyanjú ọmọ Shittu ọmọ wọn ní Òde Ọ̀yọ́. A wà ní ìkànnì Ojútólé, ojú àmúhùnmáwòrán Ojútólé. Ẹ máa fọkàn bá wa bọ̀ ní gbogbo ìgbà, kẹ́dẹ̀ máa bá wa share rẹ̀ náà káwọn ẹni tí ò yí àwọn èèyàn wa kọ̀ọ̀kan kó lè máa yé wọn. Ẹ ṣé àti lọ náà nù. Èmi Adéyanjú ọmọ Shittu ọmọ wọn lóde Ọ̀yọ́ àti ń lọ. Ẹ bá a bẹ́ ní ẹ bá a béèrè, ẹ bá ti pe nọ́mbà ẹ jẹ́ ń fún mi nọ́mbà, ẹ jẹ́ ń pe nọ́mbà mi fún yín kẹ́ ẹ lè gbọ́. 080 23 787 511. Ẹ jẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí 080 23 787 511. Tó bá tún di àyájọ́ mẹ́jọ, a tún mú nǹkan míì wá tó jẹ́ nú àṣà wa tí ò yé wa nítorí àwọn ọmọ wa tí wọ́n ń bẹ nílùú ọba kẹ́ ẹ lè máa kọ́ wọn. Ẹgbẹ́ la fi gbé ètò ìkàlẹ̀ o, la fi gbé ètò ìkàlẹ̀ kẹ́ ẹ lè máa kọ́ wọn pé tòkè ọ̀tún ní òsì ní. A tún máa mú àwọn kankan míì wá tí ó lè máa yé yín tẹ́ fi lè máa kọ́ wọn. Ẹgbẹ́ tẹ́ bá gbé sílé tẹ́ bá ń fi hàn àwọn ọmọ wa irú àpótí tá a sọ yìí, àwọn ọmọ lè bẹ́ẹ̀ ní kíkí ló ń kàpótí, àmọ́ tẹ́ bá láyé wọn yóò yé wọn tán náà bá wálé tí wọ́n wá Nàìjíríà. Wọ́n lè yé wọn gbá tí a ń pè ní kinní nì, tí a ń pè ní àgbá nì, tí a ń pè ní àwo nì, àbí òye yín. Ọ̀dà èmi ṣe tán agbé ṣe tán àti ń relé o, àlùkò ń lọ kó àkókò sùn. Èmi Adéyanjú ọmọ Shittu mò ń lo ilé bàbá mi lóde Ọ̀yọ́. Ọ̀dà tó bá dijọ́ mẹ́jọ, a máa tún mú nǹkan mi wá. Ẹ ṣé ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.